ṣé ní òótọ́ ni Bukky Jesse rán Genesis Ọládélé lọ sí ẹ̀wọ̀n? Ṣé lóòótọ́ ni? Ìbéèrè ni o fún gbogbo ẹ̀yin tí ẹ ò mọ̀ àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí báyìí. Ṣé lóòótọ́ ni Bukky Jesse ló rán Genesis Ọládélé lọ sí ẹ̀wọ̀n? Irọ́ ńlá ni o. Bukky Jesse kọ́ ló rán Genesis lọ sí ẹ̀wọ̀n. Bukky Jesse kọ́ ló rán Genesis lọ sí ẹ̀wọ̀n. Bukky Jesse àti Genesis wọ́n ti jọ ṣiṣẹ́ pọ̀ rí. Ó dẹ̀ máa ń wáyé bẹ́ẹ̀ lóòótọ́ tí ẹni méjì bá jọ ń ṣiṣẹ́ pọ̀ kí èdè àìyedè kó wáyé láàrin wọn. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. But ká wá sọ wípé Bukky Jesse ló rán lọ sí ẹ̀wọ̀n yẹn, irọ́ ńlá ni, irọ́ pátápátá gbáà ni. Ẹ má ṣe gbàgbé pé Genesis Ọládélé àti woman kan, mi ò rántí orúkọ woman yẹn mọ́, àwọn ni wọ́n jọ ní áwọ̀ láàrin ara wọn lórí ọ̀rọ̀ ó ṣòwò kò ṣòwò, ò gbowó lọ́wọ́ mi, ò gbowó lọ́wọ́ mi, nǹkan tí mo ní kó bá mi ṣe, ò bá mi ṣe. Woman yìí ló fa Ọládélé lọ sí kóòtù. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ adájọ́ dájọ́ wọ́n ní kí Genesis lọ fara pamọ́ náà. But èmi nígbàgbọ́ kan pé adùn ṣe bí ohun tí Ọlọ́run fọwọ́ sí, aṣòro ṣe bí nǹkan tí Ọlọ́run ò bá fọwọ́ sí. Èmi mọ̀ pé lílọ sí ibi tí Genesis lọ yẹn, ọgbà ẹ̀wọ̀n tí Genesis lọ yẹn, Ọlọ́run mọ̀ sí. Ìdí tí mo yẹ sọ pé Ọlọ́run mọ̀ sí ni wípé tí a bá gbọ́ outcome lẹ́yìn ìgbà tí Genesis jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n, àwọn tí wọ́n tún release nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà yẹn wọ́n wá testify sí wípé ọpẹ́lọpẹ́ Genesis òun ló sọ àwọn di àtúnbí lẹ́nìí, òun ló yí ìgbé ayé àwọn padà lẹ́nìí. Bí àwọn ṣe jẹ́ ènìyàn gidi ní èní yìí kò ṣe ẹ̀yin Genesis. Ṣé ẹ̀yin ò ti wá rí wípé lílọ síbẹ̀ yẹn tí Genesis lọ sí ibẹ̀ yẹn àràṣẹ Ọlọ́run náà ni? Ọlọ́run fẹ́ kó lọ síbẹ̀ ni. Tí Ọlọ́run bá pèèyàn pé kó wá ṣe iṣẹ́ òun, oríṣiríṣi ọ̀nà ló lè gbà jíṣẹ́ fọlọ́run. In fact, ibòmíì gan tó expect pé ó lè dé lórí iṣẹ́ ìránṣẹ́ wà débẹ̀. So bó ṣe wọn Ọlọ́run, òun lọ́lọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀. Èmi mọ̀ wípé Ọlọ́run lọ́wọ́ sí i. Èmi mọ̀ wípé ara iṣẹ́ tí Ọlọ́run fẹ́ kí Genesis lọ ṣe ń bẹ̀ yẹn, òun ló lọ ṣe yẹn. Kò ń ṣe pé obìnrin tó ṣàjì ẹ̀ sí kóòtù yẹn òun ló lágbára tó bẹ́ẹ̀. Ọlọ́run kàn lo obìnrin yẹn àṣẹ sábàbí láti jẹ́ kí Genesis ti tètè débi tó ń lọ ni. Ṣé rí bí Genesis ṣe lọ sí ibẹ̀ yẹn, ó tún gba ráǹkì sí ni. Ó tún gba ráǹkì sí níwájú àwa làwa ń wò pé ó lọ sẹ́wọ̀n, ó ṣe kinní kan. Níwájú Ọlọ́run ó tún gba ráǹkì sí ni. Torí pé kí ni, ó fulfill iṣẹ́, ó deliver iṣẹ́ tí Ọlọ́run rán nínú ibẹ̀ yẹn. Ó rí iṣẹ́ yẹn jẹ́, ó jẹ́ ní àjẹyege. Ojú títí wá ń sìn, àwa ń fojú ẹlẹ́wọ̀n wò, ó lọ ẹ̀wọ̀n, ó ṣe kinní kan, ó ṣe gbá kan, láláì mọ̀ pé ó ní ráǹkì sí níwájú Olúwa ni. Ìwọ tí wò lọ sẹ́wọ̀n, kí ni ìgbésí ayé ẹ níwájú Ọlọ́run? Kí ni nǹkan tó contribute sí iṣẹ́ Olúwa? Olúwa dá ẹ sáyé fún purpose kan ni. Ǹjẹ́ purpose tó Olúwa dá ẹ sáyé fún, ǹjẹ́ o ti ṣe? Instead kò ṣe ṣọ̀bọ̀lúyọké, gossip, èké àdúgbò, òun lè ń bá káàkiri. Àtọ̀rọ̀ tó kàn yín lọ́wọ́ àti tí ó kàn yín lẹ́sẹ̀, òun lè ń bá káàkiri. Òun ń jíṣẹ́ tí Ọlọ́run rán. Tó bá di ọjọ́ náà, á rí nǹkan jẹ́ fọlọ́run wípé Olúwa o, iṣẹ́ tó rán mi lélẹ́yìí o, ibí yìí ni mo jẹ́ dé o. Ǹjẹ́ ìwọ ńkọ́, kí ni ìwọ fẹ́ jábọ̀ fọlọ́run? Èké, àbòsí, ìkà, tẹ̀mbẹ̀lẹ̀kun, òun lè fẹ́ jábọ̀ fọlọ́run. So ẹ má sọ wípé Bukky Jesse ló rán Genesis lọ sí ọgbà ẹ̀wọ̀n. Genesis lọ ṣe iṣẹ́ tí Olúwa rán níbẹ̀ ni. Arábìnrin tó dẹ̀ ṣe okùnfà ẹ̀, sábàbí lásán nìyẹn, sábàbí lásán ni. Bárábìnrin yẹn ò ṣokùnfà ẹ̀, nǹkan mi àtún ṣokùnfà bí Genesis ṣe máa lọ síbẹ̀ yẹn. Tó gbé kí ni, Ọlọ́run fẹ́ kó lọ jẹ́ iṣẹ́ òun bẹ̀, ó dẹ̀ ti lọ jẹ́. So kékeré wá ń jẹ àwọn èèyàn lójú. Jésù Kristi gan tálá ń tẹ̀lé gan, òun náà wá jíṣẹ́ títí ẹ̀, òun náà fèsì challenge títí ẹ̀. Wọ́n tutọ́ sí lọ́ra ní ara, wọ́n kù sáìsì ẹ̀, wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn, wọ́n tẹ̀m̀bẹ̀lẹ̀kun, wọ́n sọ̀kòlù, wọ́n fi ọkọ̀ gé. At the end of the day, níbo ni Jésù Kristi gan parí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀sìn? Orí igi àgbélébù. Kódà àwọn tó tún kàn má gbélébù, kí ni nǹkan tó tún sọ fún wọn? Ó ní Baba dáríjì wọn torí pé kí ni wọn mọ nǹkan tó ń sọ.
wọn ò mọ nǹkan tó ń ṣe, wọn ò mọ̀ wà tó ń hù. Tó bá mẹni tí àwọn ń kọ̀ máa gbélébùú ni bóyá wọn ò bá má ṣe bẹ́ẹ̀, ó tún bá wọn bẹ lọ́run pé k'Ọlọ́run dáríjì wọn. So kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé Bukky Jesse kọ́ ló rán Ọládélé lọ sẹ́wọ̀n. Ẹni tó dẹ̀ ṣokùnfà ẹ̀gan sábàbí lásán ni. Ọládélé lọ jẹ́ iṣẹ́ tí Olúwa rán ni, ara iṣẹ́ ìránṣẹ́ ni. Tí ẹ bá gbàgbé Portable àti pásítọ̀ kan tó ṣẹlẹ̀ tán ní Portable fọ́ pásítọ̀ kan létí, alàgbà kan náà tún jáde. Máa yẹn sọ pé ìwọ tí Portable bá létí yẹn mo bẹ́ẹ̀ dúpẹ́, mo bẹ́ẹ̀ yọ̀ pé wọ́n lè gba ẹ létí nídìí iṣẹ́ ìránṣẹ́ ìgbà tó ṣe mọ̀ pé òun ṣiṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Máa yẹn tún sọ fún Máàtì Portable bá létí pé òun bá dúpẹ́, òun bá yọ̀ pé ó ti ṣiṣẹ́ ìránṣẹ́ débi tó yẹ kó ṣe dé. Ṣé ti rí wípé wọ́n jẹ́ kó máa yé wa pé tó o bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ anything ló lè ṣẹlẹ̀. So ẹ má sọ wípé Bukky Jesse òun ló rán Ọládélé lọ sẹ́wọ̀n. Ọládélé lọ jíṣẹ́ Olúwa ń bẹ̀ ni. Tolúwa ò bá fẹ́ kó lọ síbẹ̀ kò sí bá bálaba bẹ́ẹ̀ ni tó lè ṣe. Kódà gan adájọ́gun tiẹ̀ ní rí ẹjọ́ yẹn dá, but àti kọ́ pé bó ṣe máa rí nìyẹn. Back to Sister Bukky fún ara wọn. Àwọn náà wá ní issue pẹ̀lú ọmọ wọn lórí predicament tó ṣẹlẹ̀ sí ọmọ wọn, lórí bí wọ́n ṣe arrest ọmọ wọn, lórí ìwà tó sọ pé ọmọ wọn hù. Wọ́n ní Ọládélé ló wà ń díẹ̀. Ọládélé ló ti òun àwọn jọ ń jà, òun ló ti sọ pé àwọn máa rí, òun ló jẹ́ kó ọmọ wọn lọ sẹ́wọ̀n, òun ló jẹ́ kó ọmọ wọn máa ṣìwàhù. Sister Bukky, mo gbàládùá fún yín pé ní agbára Ọlọ́run ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní mọ sàárẹ̀ ọmọ yín, iṣu ọmọ á jiná fún yín jẹ, ẹ̀yin lẹ máa jèrè ọmọ yín, ẹ̀yin lẹ máa ṣèyí àwọn ọmọ yín. Anybody ò ní jẹṣẹ́ yín lẹ́yìn yín, ọmọ yín á yanjú. Ìbéèrè mi fún yín ni pé ẹni Ọládélé ló wà ń díẹ̀, ǹjẹ́ ẹ rí evidence pé Ọládélé ló wà ń díẹ̀? Torí pé mo mọ̀ pé onígbàgbọ́ ni yín, ẹ dẹ̀ gba Ọlọ́run gbọ́. Bíbélì dẹ̀ sọ pé ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú, ká di èyí tó ń ṣe òtítọ́ mú. Ǹjẹ́ ẹ rí evidence? Ǹjẹ́ ẹ lọ sí ibì kan bóyá ọ̀dọ̀ pásítọ̀ kan, ọ̀dọ̀ àfáà kan, ọ̀dọ̀ babaláwo kan tó wá confirm pé Genesis Ọládélé ló wà ń bẹ̀? Tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀, tí ò bá ti rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká fi allegation kan ẹni tí kò yẹ ká fi allegation kan. Nǹkan tó ṣẹlẹ̀ sọmọ yín ó lè má jẹ́ látọ̀dọ̀ Ọládélé ló ti wá o, ó lè jẹ́ látọ̀dọ̀ àwọn ọ̀tá míì tí wọ́n mọ̀ pé yẹn àtọ̀ládélé ẹ̀ ń jà, wọ́n wá lo influence yẹn, wọ́n lo channel yẹn láti fi attack ọmọ yín. But èmi gbàládùá pé lágbára Ọlọ́run ẹ̀yin lè máa borí àwọn ọ̀tá yín. Gbogbo àwọn ọ̀tá tó ń kọ́lé sàṣíkọ̀kọ̀ tó ń ta fà láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ sí ilé ayé yín, ẹ̀yin lè máa borí wọn lágbára Èdùmàrè. Gbogbo àwọn ọ̀tá yín ẹ máa fi wọ́n ṣe àtẹ̀gùn ní lágbára Èdùmàrè. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká accuse ẹni tí kò bá yẹ ká accuse. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, mo fẹ́ kó go viral. Mo fẹ́ kó kan Bukky Jesse àti Genesis lára, mo fẹ́ kó kàn wọ́n lára. Bàbá wa Genesis, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ó wà very very important. Ẹ bá mi share, ẹ jọ̀ọ́ kẹ́ ẹ dẹ̀ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV, kẹ́ ẹ bá mi subscribe sí. Bàbá wa Genesis Ọládélé, ẹ jọ̀ọ́ mo pass message sí, ẹ jọ̀ọ́ ẹ jìbù rẹ̀. Èmi ò mọ bí kíní ẹ ṣe ń dùn yín tó lọ́kàn, mi ò mọ bó ṣe rí ní ọkàn yín, mi ò mọ owójà tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti Bukky Jesse tó yẹ kí àwọn àgbàlagbà kí wọ́n ti dá sí, kán ti parí ẹ̀. Mi ò mọ bí àwọn àgbàlagbà ṣe máa ń ṣe ń gbà mí tó yẹ pé nǹkan tó bá yẹ kán tètè dá sí wọn ò ní dá sí. Kò yẹ kí ìjà ẹ̀yin àti Bukky Jesse lè escalate báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jìbù rẹ̀, ẹ ṣe sùúrù, ẹ jọ̀ọ́. Mo fi ọlá ìpè tí ẹ gbà mo fi bẹ̀yìn, mo fi ọlá anointing tí Ọlọ́run fún yín mo fi bẹ̀yìn, mo wá fi ọlá ìjẹ́kùn ṣoṣo Ọlọ́run tó pè yín mo fi bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ foríjìn Bukky Jesse, ẹ sọ kìkì ọ̀rọ̀ kan sí ilé ayé ẹ foríjì. Torí mo mọ̀ wípé tí wòlíì bá ń bínú, tí òjíṣẹ́ Ọlọ́run bá ń bínú, òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pè ní o, tó bá ń bínú sí èèyàn kan láláì ṣépè, láláì sọ nǹkan kan, in fact ìbínú yìí ò kí ń dà, torí pé kí ni Ọlọ́run ló ń bínú. Ẹ jọ̀ọ́ èmi ò wá fẹ́ jẹ́ kẹ́ wá bínú mọ́, ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá wà láàrin yín àti Bukky Jesse, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dópin. Ẹ jọ̀ọ́ mo fi ọlá ìpètè gbà mo fi bẹ̀yìn, mo fi ọlá anointing yín mo fi bẹ̀yìn, mo fi ọlá àwọn olólùfẹ́ yín pátápátá tó nífẹ̀ẹ́ yín, tẹ́yin náà nífẹ̀ẹ́ wọn, tẹ́yin ṣoore fún wọn, mo fi bẹ̀yìn. Ẹ dáríjì Bukky Jesse, gbogbo nǹkan kí nǹkan tó ń kó lè ti sọ sí yín, kó lè ti ṣe fún yín, ẹ ṣàforíjì fún, kẹ́ ẹ dẹ̀ sọ kìkì ọ̀rọ̀ kan sí inú ayé ẹ̀, kí gbèsè ayé ẹ̀ dẹ̀ yí padà. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀yìn. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Bukky Jesse àti Genesis àníri jù báyìí lọ. Tí n bá tún gbọ́ nǹkan mi lẹ́yìn ẹ̀, màá tún jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV.
ire o.